Wòlíì akọgun ti jáde lẹ́ẹ̀kan sí ọ lórí ọ̀rọ̀ Pasuma. Ṣé ẹ rántí pé wọ́n sọ ìran kan tó lágbára tí gbogbo àwọn èèyàn fi ń gbàdúrà fún Pasuma pé kọ́lọ́run kí nǹkan burúkú má ṣẹlẹ̀ sí Pasuma o. Wòlíì akọgun yìí ti wá jáde pé lórí ọ̀rọ̀ yẹn pé wọ́n ti kàn sáwọn o pé wọ́n sì ti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé nǹkan tọ́lọ́run nìkan ṣe wọ́n ti ṣe. Níbi tó ti wá ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n ti wá dárúkọ bàbá authority tí bàbá authority náà tí wọ́n sọ̀rọ̀ nípa Pasuma ìpínyàn dáadáa ni wọ́n pé nígbà táwọn ṣe radio station wọn pé Pasuma wá kọrin ń bẹ̀ láì gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn. Ní wòlíì wa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé ǹjẹ́ wọ́n ní àwọn ọ̀rẹ́ àwọn èèyàn tí ó jẹ́ wípé wọ́n lè dúró tì wọ́n nígbà ìṣòro. Wọ́n ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ọ̀jọ̀ wọn torí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ Pasuma kan tó jẹ́ wípé wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ Pasuma kan pé ó gbé ọ̀rọ̀ Pasuma lórí ju ti ara ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ń sọ pé Ọ̀túnọlá Àfíìsì ni orúkọ ẹnìyẹn. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kan bàbá authority náà pé bàbá authority náà wá ń béèrè pé kí la lè ṣe sọ̀rọ̀ Pasuma yìí o tó fi jẹ́ wípé nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí. Àmọ́ ìròyìn ayọ̀ náà ni bàbá yìí tẹ̀ tí wá sọ jáde pé nǹkan burúkú kò lè ṣẹlẹ̀ sí Pasuma o àti ìdílé ẹ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ ẹ̀yìn èèyàn wa bọ́rọ̀ yẹn ṣe lọ nìyẹn o. Àmọ́ kò wá tán síbẹ̀ o. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Kí ni Wasiu Ayinde, Alhaji Wasiu Ayinde sọ lórí ọ̀rọ̀ Pasuma? Lórí ọ̀rọ̀ yìí náà tí prophet akọgun jẹ́ iṣẹ́ fún Pasuma náà ni Wasiu Ayinde ti jáde o. Alhaji Wasiu Ayinde ti fàdúrà tó lágbára ránṣẹ́ sí Pasuma pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ o wípé lágbára Ọlọ́run nítorí nínú orin náà ni wọ́n ti fi àwọn ọ̀rọ̀ kan sílẹ̀ táwọn kan ti rò wípé ọ̀rọ̀ yẹn ipò tàbá pastor akọgun àbí prophet akọgun tó jẹ́ iṣẹ́ tó lágbára yẹn fún Pasuma. Ṣé lóòótọ́ ni àbí wọ́n kàn ń gbàdúrà tí wọ́n ni? Oríṣiríṣi làwọn èèyàn ń sọ. Ẹja gbóhùn lẹ́nu Alhaji Wasiu Ayinde. Ẹja gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nígbà tí wọ́n gbóhùn lẹ́nu prophet akọgun tí wọ́n jáde lẹ́lẹ́kejì lórí ọ̀rọ̀ Alhaji Pasuma Alabi. Brother Fire yìí ní this is more than just a story, it's a sign. A man escaped death by divine mercy. Lord, let the same mercy find me and you. Amen. Wọ́n oríṣiríṣi ni wọ́n sọ. Àwọn kan ní God bless the interpreter. Àwọn kan wọ́n ní àwọn onírìkúrì when will you see good and favour in people's life? Abba Káyọ̀dé Tawhid ló fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ o. Ìyá Paso Caro worldwide only my joy and happiness I will not lose you in Jesus name. Àwọn èèyàn sì tún wà tán sọ̀rọ̀ lóríṣiríṣi. Gbogbo àdúrà tí pastor akọgun tí wọ́n fi sílẹ̀ náà ni àwọn èèyàn ń ṣàmì sí lọ́tún lósì. Ẹ̀yin èèyàn wa wò ó lágbára ó kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Oríṣiríṣi ìdáhùn lọ́tún lósì làwọn èèyàn fi lẹ̀. Prince Steve ó ní to be sincere I've never seen humble musician like Pasuma in this country. Pastor Connie, thank you, Pastor man of God. The Lord will continue to bless your ministry. Ọmọ Poshianki ó ní ọ̀gá pastor, all this na story. If Pasuma time reach, God will call him to come. I no believe all this. Enjoy Ganlawa alone when yes, you spoke well because it's not his time to die. That's why God sent the pastor to him. We Pasuma lovers appreciate the pastor. Oliver 3717, good afternoon. Sir, I hope your day was awesome. Sir, please, I want you to pray for in fair prayer. User Connie, this man just used Pasuma trend. See the way he's talking like he's God. Oh, Lagbara, oh. Oyetolani, may God forgive you. What man doesn't know is always above him. Who I am, you better take am easy. Not everybody go look away. Before he mentioned his name, Lucky Boats, sorry, I already knew it's Barrister Ọ̀túnọlá Àfíìsì is gonna mention. Sanity, thanks to you, Pastor. God will continue to bless you. Prophet Kolawole, I also confirmed the prophecy. That is true. When I moved, I also discovered that the garment was in pieces
in rain. Ó lágbára o. Àwọn kan confirm ìran tí Prophet Akogun yìí sọ, wọ́n dẹ̀ ní bó ṣe rí gan náà nìyẹn. Ẹ rí pé àwọn prophet wà ní country yìí gan. Oríṣiríṣi ni àwọn èèyàn sọ o. User 56 ní after casting on account they change the topic. Múra sí àwọn onírìkúrì. Pinky D ó ní Ọ̀túnọlá Hafiz has always been a nice person. Far way back in Surulere, very humble person. Ọ̀rẹ́ bí ọmọ ìyá. Ẹ̀yin èèyàn wa, àwọn èèyàn sọ̀rọ̀ lórí fọ́nrán yìí. Lára àwọn tó sọ̀rọ̀ náà láti mú wá fún yín. Ẹ drop comment and remember to like, share, follow, subscribe. Lọ fún ìpolówó ọjà. Fún ìpolówó ọjà, WhatsApp number page.